àbálà ni mò ń lá ni. Ó sì. Ẹ wo lẹ̀ ẹ wo ẹnu ọkọ́ àṣẹ̀yìn ìjọba á ń gbìyànjú ìhà èèyàn láàmú àfiṣètì hàn. Yóò bí mumu. Lẹ́ni ọdún yìí mo ti rò wí èlé jẹun pa yìí mo ti rò wí èlé jẹun pa jẹ lẹ́ni ọdún ẹ wo lẹ̀ ẹ wo ẹnu ọkọ́. 70 years old man. Èèyàn lè máa mu gàrí láti January kí di December kí jẹ fried rice. Àwọn aláìníṣẹ́ lápá. Èmi gangan ni good example rẹ. Bí bá fún ẹ lọ́fà lórí pupa. Ọlọ́ọ̀bá ẹ ti wò wò ó ti mú fọ́ọ̀kì sí yìí bá mú yìí gé síkìn èyí mọ̀ mú yìí wá ráìsì jẹ ayé lè jẹ èyí jìyà. Ó sì. Ṣé làá ètè bẹ́ mi àdéhùn? Èmi rè grandaughter grandaughter. Grandpa ṣe kún báyìí bomi á ni. Omi ìyàwó ló ń bù wá. Èmi ní gbogbo ìyá gbé sí mi níwájú. Wọ́n sí èrè àtòsí. Grandpa sẹ́yìn lẹ̀ ń wí. Ikú ìyàwó ẹ̀jẹ̀ náà ni mo gbé sí yín níwájú. Ẹ̀wí ẹ̀jẹ̀ Titus yóò lẹ́yìn nínú àti chicken lap. Òun náà ni mo gbé sí yín níwájú. Grandaughter sọ̀hún mú mi ṣeré ni àbọ̀ ẹ̀ ń tà mí díẹ̀díẹ̀. Yóò bá ṣe wí mò ń lálàá ní ẹjọ́ ẹ jí mi. Ẹ kúkú lálàá, ẹ̀yin sì lẹ́ ń múra yín ṣeré. You are using your future to play. Dídìrín fẹ́lẹ̀ pé bóni ẹ ra ago 10 naira ẹ á gbé sétí wí èsìsẹ́. Ẹ fún mi ní 1000 naira wíkún lọ sọ́jà. Ẹ̀yin kan yín lẹ fẹ́ jẹ Titus yóò lẹ́yìn nínú. Ẹ fẹ́ jẹ turkey, ẹ fẹ́ jẹ chicken lap, ẹ ti wí ẹ fẹ́ jẹ fried rice àti sàláàdì lérí 1000 naira. Ẹ sọ́wọ́ mi ẹ̀ á ká gbogbo yìí. Orí rẹ náà ló jẹ́ kún gbé nǹkan lówó yín ká sí yín níwájú. 5000 naira gan èsè bí ọjọ́ méjì lérílẹ̀‐èdè ilẹ̀ ẹ̀sán yìí. Ká máa wí 1000 naira. Ẹ̀yin nìkan lẹ fẹ́ jẹ gbogbo adúrú oúnjẹ òun láì ṣe Pasuma ọ̀gá ńlá Fújì. Ṣé ìdè wáyé? Grandaughter ṣé gbogbo nǹkan ti rán tó bá ń lérílẹ̀‐èdè báyìí ni. Ikú ti yán lérílẹ̀‐èdè yìí o ẹnì kan ló mọ̀. Grandpa ẹ mọ̀ wọ́ọ̀rì 1000 naira yẹ fún mi o. Mo ti ra gàrí abọ́ kan 500 naira ni. Èlé rẹ̀ epo pupa. Grandpa àròmọ́gà là á jẹ. Àròmọ́gà lẹ́ni ọdún. Grandaughter wọ́n ti fẹ́ sá lọ. Ẹ dẹ̀ gbádùn fídíò yìí o. Ẹ fẹ́ bá wa ṣe ẹ̀ kó dáa. Ó dẹ̀ jọ́.